ọ̀gá ológun kan jáde lánàá ẹ̀yin èèyàn ó ní kó máa rehabilitate àwọn bandits àwọn terrorists afẹ̀míṣòfò kó máa rehabilitate wọn padà sáàrin àwọn ọmọ ológun gangan ló dá o lẹ́yìn ìgbà tó ń bá ti rehabilitate wọn tán kán wá dágbọn padà sáàrin àwọn ọmọ ológun ìjọ wo la tó fẹ́ ṣe lè dá nítorí ọlọ́run ẹ̀yin èèyàn ọ̀gá ológun wo ló sọ bẹ́ẹ̀ hey Nigeria Defence Staff alàgbà Olufemi Oluyede àwọn ni wọ́n jáde sọ̀rọ̀ lánàá òde yìí wípé gbogbo àwọn afẹ̀míṣòfò tó bá ti gbámú kàkà tó yẹ kí wọ́n máa pa gbogbo wọn dànù lọ́kọ̀ọ̀kan léjèèjì ó ní kán lọ rehabilitate wọn ni lẹ́yìn ìgbà tó bá rehabilitate wọn tán kán wá dá gbogbo wọn padà sáàárín àwọn ọmọ ológun torí pé kí ni ṣé ká sọ wípé àwọn ọmọ ológun ò kójú òṣùwọ̀n tó ni àbí wọn jẹ́ tírénì tó ṣáwọn afẹ̀míṣòfò yìí ṣé tírénì tó ń fún wọn ó ju tàwọn ọmọ ológun wa lọ ni tó fi wá di pé wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ lọ rehabilitate àwọn afẹ̀míṣòfò iná kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń dá wọn padà sáàárín àwọn ọmọ ológun ṣé ẹ understand àwọn nǹkan táwọn ọmọ ológun yìí ti ṣe ni àwọn atrocities tó ti tọwọ́ àwọn afẹ̀míṣòfò yìí tó ti tọwọ́ wọn jáde ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun làwọn afẹ̀míṣòfò terrorist yìí ni wọ́n ti pàdánù wọ́n ti waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn general wọn àwọn lieutenant wọn àwọn brigadier wọn wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò dànù onírúurú fọ́nrán là ń rí níbi tí wọ́n ti na ìbọn sí ọpọlọ ọ̀gá ológun pátápátá tí wọ́n sì yìnbọn tó ń fọ́ orí ẹ̀ dànù lẹ́yìn tó níyàwó tó lọ́mọ tó ní dúkìá tóun náà ní ambition tóun náà ń lé wọ́n dẹ̀ waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wa dànù just like that ṣé ká sọ̀rọ̀ nípa àwọn camp tí wọ́n ṣe àkọlù sí nípínlẹ̀ Borno lẹ́nujọ́ mẹ́ta yìí lódìdí ọjọ́ kan ṣoṣo military camp 4 ọ̀tọ̀ọ̀tọ̀ simultaneously làwọn terrorists lọ attack wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wọ́n fi ṣòfò dànù gbogbo military base yẹn wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ àwọn amọ̀ọ́kà tó fi ń jagun wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n kó onírúurú àwọn ìbọn ọmọ ológun wa wọ́n kó gbogbo ẹ̀wọ́nú gbó lọ nínú camp tọ̀dọ̀ tí wọ́n lọ́hùn ọ̀gá ológun wa ń jáde láti máa sọ wípé ṣe ló yẹ kí wọ́n máa rehabilitate àwọn bandit tó máa mú àwọn bandit tó yẹ kí wọ́n mú kán pa wọ́n tìran àwọn bandit tó yẹ tó bá ti mú kán waste life wọn dànù kó má wulẹ̀ fi wọ́n sínú túbú kó máa pa wọ́n lójú ẹsẹ̀ ni ọ̀gá ológun wa ń jáde Nigeria Defence Staff ṣó yẹ kí rọ̀rọ̀ báyìí máa jáde lẹ́nu Nigeria Defence Staff for goodness sake Mr. Femi eléyìí kù díẹ̀ káàtó ẹ̀yin èèyàn bò lẹ́ ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kí láǹfààní pàfihàn jẹ́ oyè àwòdì tí ò lè dáàdì ẹ gbé àwọn bandits ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn inú ìlú wọ́n ń jínigbé gbowó lọ́wọ́ ẹni lójoojúmọ́ ṣé ẹ mọ̀rú irú bí ẹ̀sùn yìí ṣe wúwo tó ni for goodness sake àbí kò tí ì kan family tọ̀dọ̀ ti yín ni ṣé wọ́n ti jẹ́ nìkan kan gbé rí family yín ẹ̀yin èèyàn ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán káàkiri fọ́nrán wọn lẹ́ ń wò ń sàlẹ̀ yẹn o màá yí sókè ní ìsìn tẹ́ ẹ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn kó má kàn dàbí ẹni pé mò ń ro àròsọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn lọ́tún lọ́sì ni wọ́n ti gbé wọ́n ní kán fọ̀rọ̀ yìí ṣe kán fi rọ̀rọ̀ prodigal son àwọn ọmọ onínàkúnà nínú bíbélì tó jẹ́ pé bàbá rẹ̀ padà gbà padà pé gbogbo àwọn afẹ̀míṣòfò tí wọ́n bá ti gbá mú kàkà tí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn tí wọ́n fi lọ tì wọ́n mọ́lé àbí kán lọ pa wọ́n dànù kán kú rehabilitate wọn kán dá wọn padà sáàárín àwọn ọmọ ológun nígbà táwọn afẹ̀míṣòfò yìí àwọn terrorists náà bá ti mọ̀ wípé ẹ̀ṣẹ̀ táwọn ń ṣẹ̀ yìí wọ́n kúkú padà fojú fo gbogbo ẹ̀sùn àwọn ni tí wọ́n sì rehabilitate àwọn wọ́n dá wọn padà sáàárín àwọn ọmọ ológun ìgbà wo ni wọ́n ní continue láti máa ṣerú nǹkan báyìí ìgbà wo ni ìgbà tó máa rehabilitate wọn tán tó ń dá wọn padà sáàárín àwọn ọmọ ológun ni wọ́n ní máa leak information àwọn ọmọ ológun padà sí ọ̀dọ̀ àwọn ibi tó ti wá ṣé máa ń tán lára ọmọ ọba kó má kú dànsákì ni ẹ̀yin èèyàn kó má dàbẹ́ ni pé mò ń ṣe àròsọ ọ̀rọ̀ ẹ máa gbọ́ o wọ́n ní Nigeria Defence Staff Oluyede says like biblical prodigal son terrorists deserve rehabilitation not death àwọn terrorists deserve rehabilitation pé kó má wulẹ̀ máa pa wọ́n mọ́ ẹ̀yin èèyàn bó o lẹ ṣe lélẹ́yìí sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n
kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Only talking about the Operation Safe Corridor. So many people have asked the question, why do we need to rehabilitate criminals? They all should be killed because they have killed people. Well, that makes sense, Mr. Oluyede said. He explained that the policy is designed to create an alternative path for those willing to abandon insurgency rather than forcing them into continued violence. Ó ní kàkà tí wọ́n fi tá fi sún wọn kan gírí tí wọ́n fi ṣe nǹkan tí ò yẹ kí wọ́n ṣe pé ká kú tètè surrender báyìí ká dàtọwọ́ wálẹ̀ ká lọ kó gbọ́ wọn ká rehabilitate wọn kí o gbọ́ àwọn bandits yìí kán kú darapọ̀ mọ́ àwọn ọmọ ológun wa káwọn ọmọ ológun bá lè pọ̀ sí abẹ́rẹ́ pé nǹkan ti ṣe wá báyìí èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé o gbàgbé wípé táwọn ìjọba ti ń san ransom wọ́n ní àwọn ọmọléèwé tí wọ́n jí kó nípínlẹ̀ Niger lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n lọ síbi 310 billion naira náà láwọn àwọn agbófinró àwọn ìjọba ni wọ́n san kó tó di pé wọ́n rà àwọn ọmọ yẹn gbà nígbà tọ́rọ̀ yẹn tó ti tàn kárí tó ti tàn kókó nígbà tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní dínkòkò wípé Nàìjíríà ó tàm Nàìjíríà as in a country of particular concern, orílẹ̀-èdè tí ń kọni lóminú tó kọ́ làtẹ́sẹ̀ gbogbo àgbáyé tágbáyé gan ti wá mọ̀ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n lọ jí àwọn ọmọ yẹn kó àwọn ọmọ tí ń lọ síbi 300 ní Catholic school kan nípínlẹ̀ Niger lọ́hùn kó tó di pé wọ́n release àwọn ọmọ yẹn àwọn ìjọba wọn sọ fún wa pé wọ́n release wọn lọ́fẹ̀ẹ́ lófò ni àmọ́ ìwé ìròyìn lónírúurú ó ti gbé wípé 10 billion naira ni wọ́n san kó tó di pé wọ́n release àwọn ọmọ yẹn. Ṣé o gbàgbé lọ́dún 2014 náà tí wọ́n jí àwọn ọmọ Chibok girls about 270 of them tí wọ́n jí gbogbo wọn kó. Ẹ wá dúró àwọn èèyàn tó ti fẹ̀mí wọn ṣòfò dànù àwọn tó láwọn báyìí ti pa títí di àkókò ìbáyìí wọ́n ti lọ sí about 20-something thousand people ni wọ́n ti fẹ̀mí wọn ṣòfò dànù. Ẹ wá ní pé ká máa rehabilitate àwọn terrorist torí pé wọ́n ti ń pè wọ́n ní Boko Haram wọ́n ń pè wọ́n ní bandit. Ẹ fẹ́ kí wọ́n mọ bí ẹ̀sùn wọn ṣe wúwo tó. They are terrorists for goodness sake. Ẹ má máa pọ́n wọn lé mọ́ kẹ́ ẹ máa pè wọ́n Boko Haram àbẹ́ máa pè wọ́n bandit. Terrorist ni wọ́n. Terrorist ẹ pè wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́ gangan. Wọ́n ti waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bọ̀dá Fẹ́mi dẹ̀ fẹ́ kán yọ̀ǹda gbọ́n wọn just like that. Kán lọ rehabilitate wọn. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀gbọ́n Fẹ́mi ẹ rí i pé the same kind of word náà ní ń jáde lẹ́nu gómìnà gómìnà tó máa solicit fún àwọn bandit yẹn tó máa solicit fún wọn time to time pé kí ìjọba bá wọn ṣe peace dealing ìpàdé àlàáfíà ní kán bá wọn ṣe káwọn má wulẹ̀ yọ wọn lẹ́nu mọ́ ó ti ní nǹkan kan tí ìjọba Nàìjíríà ti ṣe fún wọn ló jẹ́ káwọn náà máa ṣerú nǹkan báyìí pé kán jẹ́ kàlàáfíà wà láàrin wọn bọ̀dá wa ni wọ́n àǹtí wa ni wọ́n agbúdòjọ́ máa gbé papọ̀ ni láwọn tí ń pa àwọn èèyàn tí ń jí àwọn èèyàn wa gbé tí ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ṣòfò dànù lójoojúmọ́ àwọn tí ń jí ni gbé tí ń gbowó lọ́wọ́ ẹni ìkan ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara ń kòpẹ́ tó ń ṣe àkọlù síbẹ̀ táwọn èèyàn ń bẹ̀ wọ́n pé kán gba 1 million wọ́n ní 1 billion làwọn fẹ́ gbà pé kán má fi 20 million 10 million àbí 50 million dórí 100 million gan kán má fi lo àwọn lórí èèyàn mẹ́jọ tí wọ́n jí gbé níjọ ECOWAS wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ àwọn terrorists ya wọ bẹ̀ wọ́n dẹ̀ jí gbogbo àwọn èèyàn wọ́n jí gbogbo àwọn èèyàn tó ń bá ń bẹ̀ about 8 of them àtàgbàlagbà àtọmọdé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlù lónírúurú tí wọ́n ti ṣe ṣètò kọ́yọ́ aníká sọ ni àbí tilẹ̀ Yorùbá ń bì ẹ̀gbọ́n Fẹ́mi dẹ̀ ń jáde wípé kán máa rehabilitate àwọn bandit ni ẹ̀yin èèyàn wa bó lẹ ṣe lélẹ̀ sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwó sí kàn bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán káàkiri ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀gbọ́n Fẹ́mi wọlé kẹfà balẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu Nigeria Defence Staff wa torí wọ́n sọ̀rọ̀ ní inú fọ́nrán ẹlẹ́ tí ẹ̀ ń wò ẹ jẹ́ ń yí sókè kẹfà balẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. Talking about Operation Safe Corridor. So many people have asked that question, why do we need to rehabilitate criminals? They all should be killed. Because they kill people. Well, that may make sense. But even in the Bible, we heard about the prodigal son. If there was not that window for the man to come back, would they have come back? So the point is that these are Nigerians, mostly. And it's important for us to give them that window to repent if they want, rather than pushing them to the extreme to say, okay, it's either
will kill you, or you continue with the adventure. I think it's important for us to make people understand, especially in the National Assembly, because as we speak now, everything about safe corridor is being driven by defense headquarters. And there's no part of the budget that says, okay, you should run Operation Safe Corridor. So, Honorable there, I'm only speaking to you to understand the importance of Safe Corridor, and that at some point we may come calling for your support. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.